Hello, ẹ káàárọ̀, ẹ ẹ tún kú ọ̀sán, mo tún kí yín, ẹ kú ìyálẹ̀ta, mo kí gbogbo wa níbikíbi tí a wà. Ẹ káàbọ̀ sórí ètò báyé ṣe ń lọ. Báyé ṣe ń lọ kò yé wa mọ́, báyé ṣe ń lọ kò yé wa tó, báyé ṣe ń lọ kò yé wa sí. Ẹ̀yin tèmi á wà lórí ètò báyé ṣe ń lọ náà ni o. Báyé ṣe ń lọ kò yé wa mọ́ o. Ẹ mọ̀, fún ẹ̀yin tèmi tẹ̀ ń pè mí tẹ̀ ń béèrè kí ló ṣẹlẹ̀, kí ló dé, ẹ ò rí mi lórí ètò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹ má bínú. Number one, iṣẹ́ ni. Ẹlẹ́ẹ̀kejì, ọ̀rọ̀ Nàìjíríà ó sú mi, ọ̀rọ̀ Nàìjíríà sú mi. Ẹ̀yin tèmi báyé ṣe ń lọ kò yí padà o. Ọ̀rọ̀ politics Nàìjíríà ni mo fẹ́ ká kọ́kọ́ gbé yẹ̀wò, kí n kọ́kọ́ gbé wá sórí ètò before ká tó máa bá ètò yìí lọ ní bó ṣe yẹ kí ó máa lọ ní mẹ́lọmẹ́lọ. Báyé ṣe ń lọ kò yé wa mọ́, báyé ṣe ń lọ kò yé wa sí, báyé ṣe ń lọ kò yé wa tó. Ẹ̀yin tèmi báyé ṣe ń lọ kò yé wa mọ́ o. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ orin Saheed Òṣùpá òun ni mo fẹ́ fi wọlé lórí ètò yìí lénìí. Ẹ̀yin tèmi, ẹ̀yin tolúfimọ́, mo kí yín ní mẹ́sàn-án, mo kí yín ní mẹ́wàá, mo kí yín ní gbogbo millions. Mo ṣe tírígbòsà fún King Dr. Saheed Òṣùpá because olúfimọ́ làwa náà, olúfimọ́ là ń jẹ́ o. Ẹ̀yin tèmi, ẹ bá mi share ètò yìí. Ẹ̀yin tolúfimọ́, ẹ jẹ́ kí ètò yìí kó dọ́dọ̀ àwọn tó bá yẹ kó dé. Ẹ jọ̀ọ́, ẹ bá mi jẹ́ kí ètò yìí kó lọ viral because King Dr. Saheed Òṣùpá, Brian ti kọrin sílẹ̀ gan. Ó ní tàbá ní kò kàn wá o, a ò lè sọ. Tàbá ní kò kàn wá, a ò lè sọ. Ó lè kàn ẹni tó kàn wá o là ṣe ní. Ó lè kàn ọmọlàkejì kó kàn níṣẹ́. Bọ̀bọ̀, tó bá ní kò kàn ẹ o, ò lè sọ. Tó bá ní kò kàn ẹ, ò lè sọ. Ó lè kàn ẹni tó kàn ẹ o là fi ní. Ká má fi tí ò dá kàn yàn kan. Ó lè kàn ọmọlàkejì kó kàn níṣẹ́. Ẹ̀yin tèmi, ẹ̀yin tolúfimọ́, yín ni mo rí kí o because Ọlọ́run bá wa dá King Dr. Saheed Òṣùpá sí. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tolúfimọ́, ẹ bá mi share ètò yìí, jẹ́ kó lọ viral. Orin yìí la máa fi wọnú ọ̀rọ̀ ṣókí tí mo fẹ́ mú wá lérí ọ̀rọ̀ Nàìjíríà lénìí. Èní ni Children Day, bákan náà à ń ṣe ọdún iléyá. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká ronú, pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ tí wọ́n lọ jí àwọn ọmọ school gbé, wọ́n kó tíṣà. Mo gbọ́ pé máa yẹn tó gé orí ẹ̀yìn is one of the headmasters in the school. Wọ́n gé orí máa yẹn. Àwọn governors wa, àwọn ọba wa, lọ́jọ́ ìní ẹ tó ń ṣọdún iléyá ń ṣe, ẹ tó ń ṣe Children Day wọ́n ń ṣe, inú wọn ń dùn. Ẹ jọ̀ọ́, ipò wo ni fámílì àwọn tí wọ́n jí ọmọ wọn gbé yẹn àti àwọn tí wọ́n gé ẹbí wọn lórí tó ń béèrè òkú wọn táwọn terrorist tí wọ́n gbé sílẹ̀. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká ronú lẹ́ẹ̀mejì. Àwọn kan ń ṣọdún iléyá, àwọn kan ń ṣe Children Day. Ṣé bí ìwọ ṣe ń ronú títí ẹ nínú ilé ẹ̀ náà làwọn tí wọ́n jí èèyàn wọn gbé, tọ́jú ọmọ wọn gbé? At least nínú àwọn ọmọ yìí, a máa rí ọmọ tó ti wọ 5 years, a máa rí tí ó tó 5 years, a máa rí tó ju 5 years lọ. Ẹ jọ̀ọ́, ìwọ ojú tó ń wo ètò yìí, ẹ bá mi like ètò yìí, ẹ bá mi share ètò yìí, ẹ jẹ́ kó lọ viral. Àdúrà la ní ìdílé inú gbogbo òbí. Èmi náà, I'm in Nigeria. Mo lẹ́bí, mo lára, mo lọ́mọ, mo ní gbogbo èèyàn Nàìjíríà. Tó bá ṣẹlẹ̀ sí mi, ipò wo ni mo fẹ́ wà? Ẹ jọ̀ọ́, àwọn governors wa, àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá, Ṣèyí Mákindé ẹnu ò kí ń sìn lára yín.
a mà gbọ́ pé ń gba bíi security allowance tí bàbá wa Fáyọ̀ṣe tí wọ́n sọ last time pé ẹ̀ ń gba 50 million for security allowance. Bàbá owó yẹn ibo lẹ̀ ń kó sí, ibo lẹ̀ ń gbé lọ? Ẹ̀yin náà jáde ẹni kò ṣe 50 million ẹ lè gba 30 million àbí 30 billion dẹni bàbá. Ṣèyí Mákindé ibo lẹ̀ ń ná àwọn owó yẹn sí? Wọ́n tún sọ̀rọ̀ Sunday Igboho, inú yín ò dùn sí because inú yín ò dùn sí. Mo yìí ń bọ̀ lórí àwọn yẹn mi ò tí dé. Ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé nílùú Ọ̀yọ́, àwọn tó ń kó àwọn school wọn over 40 children àbí pẹ̀lú àwọn olùkọ́ dẹ̀ ní gbogbo èèyàn tó gbé. A máa gbọ́ nǹkan kan pa wọn lénìí pé àwọn ọba ilẹ̀ Yorùbá ètò ìṣọdún iléyá ń ṣe, ètò ìṣe children days wọ́n ń ṣe. Àwọn children children tó wà ní igbó, Ìgbòho lẹ́fẹ̀ẹ́ kan wà lénìí, ẹ̀fọn ń jẹ wọ́n, ìyà ń jẹ wọ́n, ìmí inú wọn wọ́n ti bá wọn sùn. Ṣé mọ̀ pé nǹkan táwọn Muslim of nowadays tó ń fẹ́ ká máa ṣe nìyẹn? Kẹ́ máa fẹ́ ọmọ ọdún 6, kẹ́ máa virgin ọmọ ọdún 6, which is nǹkan táwọn bandit náà tí wọ́n ń béèrè fún. Mo yìí ń bọ̀ mi ò tí dé lórí àwọn yẹn, but I'm on all these people. Ẹ wò ìyá yẹn tó gbọ́mọ ìkókó sẹ́yìn, àwọn orí ìyá tọmọ kókó yẹn ń jẹ for now. Inú gbóná kó wọn sí oko ń ṣe inú air condition. Ẹ̀yin governors wa ẹ̀ wà nù air condition. Ẹ̀yin ọmọ Nàìjíríà ń sáré election. Èmi ò bú yín o, kẹ́ má ṣe election yín because kò sí nǹkan tẹ́ni kankan fẹ́ ṣe. Ẹ máa ṣe, ẹ dẹ̀ máa wọlé. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ronú ọmọ mẹ̀kúnnù. Ẹ jẹ́ ká ronú àwọn tí à ń jẹ lọ́wọ́lọ́wọ́. Ẹ jọ gbogbo ojú tó ń wo ètò, ẹ bá mi share ètò yìí. Ẹ bá mi ṣe àdúrà fún àwọn tí wọ́n jí kó ní ìlú Ọ̀yọ́. Gbogbo ipòkípò tí wọ́n bá wà báyìí, Ọlọ́run kó máa dáàbò ẹ̀bùn wọn títí Ọlọ́run á fi kó wọn yọ. Ètò yà ní rí jù báyìí lọ. Ẹ jẹ́ bá mi share kó délé kó dóko. Mo yìí ń bọ̀ o, mi ò tí dé torí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń pè mí, mi ò sọ̀rọ̀. Ẹ̀ẹ́dẹ̀gbọ́n wí ní mi ọ̀rọ̀. Okay o, ó dìgbà.